tí èèyàn bá ní owó lọ́wọ́ ìrònú irú ẹni bẹ́ẹ̀ máa ń kúrú tó ní àwọn ọ̀dọ́ wa nítorí pé wọ́n ní owó lọ́wọ́ wọn à tún lè ronú pé ọ̀nà àbáyọ míì wo ni ó tún lè wà ju pé bóyá káwọn fi ẹ̀hónú hàn èyí tí ó jẹ́ oníjàgídíjàgan lọ. Nítòótọ́ wà nínú ìlànà òfin orílẹ̀-èdè wípé bí a bá ń rí àwọn nǹkan tí ò dáa tí ìjọba bá ń ṣe a ní àǹfààní láti fi ẹ̀hónú hàn ṣùgbọ́n ọmọ ọ̀dọ́ gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe torí àwọn ìjọba tí a ní lóde òní wọ́n jẹ́ àwọn ìjọba tó yẹ pé bámúbámú la yóò àgbọ̀n tó bí kọ́mọ ẹnì kọ̀ọ̀kan kì í ṣe pé ìjọba nìkan ló ń koro ojú sí bí àwọn aráàlú náà bá ń ṣe ohun tí kò dáa ó máa ń jẹ́ kí àwọn aráàlú mọ̀ ìyẹn fi hàn pé bó bá bẹ́ràn wí yóò tún bá ẹran wí. èèyàn mi nílé lóko lẹ́yìn odi ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ níbikíbi tí ẹ bá wà orúkọ mi kò yí padà Yomi Fashlanso lórúkọ mi ń jẹ́ kí ni mo rí tí mo fẹ́ sọ fún yín o olórin ni mo fẹ́ sọ̀rọ̀ fún yín olórin olóhùn tó dùn Alani Nightingale kí ni mo fẹ́ sọ fún yín nípa ẹ̀ mo fẹ́ sọ fún yín wípé tẹ́ ẹ bá fẹ́ gbádùn orin gidi tẹ́ ẹ fẹ́ gbádùn orin tó ń mú ara jí pépé tó ń mú ara yá ẹ lọ subscribe to YouTube channel ẹ̀ sìn lórí YouTube Alani Nightingale lórúkọ ẹ̀ kẹ́ gbádùn oríṣiríṣi ẹ subscribe ẹ comment ẹ like torí pé èmi náà ṣe kí ni mò ń gbádùn ẹ̀ ṣé. bàbá máa ń yọwọ́ lọ́rọ̀ mo kí yín o ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ìbámu pẹ̀lú ohun tásìkò tí yín bá ń sọ lórílẹ̀‐èdè tẹ́ ẹ bá wà Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi gbogbo wa la mọ̀ wípé a máa ń ní àwọn kan tí wọ́n máa ń jẹ́ gẹ́gẹ́ bí àwòfin ṣàpẹẹrẹ tí wọ́n máa ń fi àwọn àmì kan hàn nírú àwùjọ tí ọ̀pọ̀ tó jẹ́ ọ̀dọ́ sì ń tọpasẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tàbí wo àwòkọ́ṣe irú ẹni bẹ́ẹ̀ ọ̀kan gbòógì lára irú wọn ń ní ọ̀mọ̀wé Wọlé Ṣóyínká ṣùgbọ́n lónìí a jíròrò lórí àwọn nǹkan kankan tó ní í ṣe pẹ̀lú bàbá ọ̀mọ̀wé ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká Olúwatóbilọ́ba Fásùgbà ló kọ mí lẹ́ẹ̀kan sí èyí ni mo fi ń kí yín káàbọ̀ sórí ètò pẹ̀lú mi mo ní Lámèyító Àwùjọ olóyè ni wọ́n ọ̀mọ̀wé ni wọ́n ọ̀mọ̀wé olóyè Fájẹyọ mo kì í sà. mo kí atọ́kùn ètò ẹ ṣeun Fásùgbà Tóbilọ́ba ẹ ṣeun ló ní bẹyẹkẹ la wà báyìí. bẹ́ẹ̀ni orúkọ mi kò yí padà gẹ́gẹ́ bí atọ́kùn ṣe sọ ṣùgbọ́n Yorùbá bọ̀ wọ́n ní lẹ́nu oníkànlá àti gbọ́pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta bẹ́ẹ̀ ni ọ̀mọ̀wé olóyè Adésọjí Adérẹ̀mí ọmọ Fájẹyọ tí mo jẹ́ olú ọmọ Agbáṣàga ti ìlú Ìlá-Ọ̀ràngún ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ máa bá wa ká lọ. tó ẹ ṣeun lórí ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ìlú mọ̀ọ́ká ni kò síbi tí wọn ò ti mọ̀ káàkiri àgbáyé ohun tí tàn sì sọ nípa ẹ̀ ó pọ̀ gan-an tó fi jẹ́ ti àtètèkọ́ṣe àgbàlagbà níyín ẹ jẹ́ onírìírí màá fẹ́ láti béèrè wípé irú èèyàn wo gan lẹ mọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká sí láti bẹ̀rẹ̀ wá. ẹ ṣé ọ̀jọ̀gbọ́n Olúwọlé Akínwándé Babátúndé Ṣóyínká ẹ pè játán bẹ́ẹ̀ ni tí wọ́n jẹ́ ọmọ ìpínlẹ̀ Ògùn ìlú bàbá wọn ní Ìsàrà ní ìpínlẹ̀ Ògùn nígbà tí ìlú ìyá wọn jẹ́ Abẹ́òkúta ilẹ̀ Ẹ̀gbá tó náà a lè pè wọ́n ní Ìjẹ̀gbá. wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n nínú ìmọ̀ lítísọ̀ èdè Gẹ̀ẹ́sì wọ́n sì ti jẹ́ olùkọ́ fẹ̀yìntì ní yunifásitì Ifẹ̀ tí a mọ̀ sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yunifásitì báyìí. wọ́n jẹ́ ẹni tí mo lè pè gẹ́gẹ́ bí ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn. mo lè pè wọ́n rọ̀gbọ̀kú lé ẹnì kankan láti jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. mo lè pè wọ́n ní dágunjà. wọ́n sì ń lo oríṣiríṣi nǹkan tí wọ́n ní ẹ̀bùn ni wọ́n ń lò pàápàá láti jà fún ẹ̀tọ́ ọmọnìyàn láti jà fún gbogbo bí nǹkan ò ṣe rọgbọ ní orílẹ̀-èdè bẹ̀rẹ̀ ṣáájú òmìnira kódà nígbà tí wọ́n ti wà ní ilé ẹ̀kọ́
ni wọ́n ti jẹ́ ajàjàgbara. Bí àpẹẹrẹ nígbà tí wọ́n wà ní ilé ẹ̀kọ́, wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tí a lè pè ní ẹgbẹ́ kọ̀yà nígbà tí wọ́n wà ní yunifásítì Ìbàdàn nígbà yẹn. Ìyẹn jẹ́ University College tí wọ́n wà lábẹ́ University of London nígbà yẹn. Wọ́n dá ẹgbẹ́ kan sílẹ̀ tí à ń pè ní pirate, àwọn míì ń pè ní sea dog. Kí ni tí sea dog yẹn túmọ̀ sí? Ìyẹn ni pé ẹgbẹ́ olè ojú omi ni wọ́n ń dà á pè nígbà yẹn. Ṣùgbọ́n wọ́n jẹ́ ẹgbẹ́ kọ̀yà tó yẹ pé àwọn ìwà dára tí ìwà kò tọ́ tó bá wà ní ilé ẹ̀kọ́, bóyá olùkọ́ kan ó lo agbára ẹ̀ lórí àwọn akẹ́kọ̀ọ́, tàbí pé bóyá àwọn aláṣẹ ilé ẹ̀kọ́ gbogbo àwọn ẹ̀tọ́ tí ó bá yẹ fún akẹ́kọ̀ọ́ wọ́n fi ń dùn wọ́n, ni ẹgbẹ́ yẹn wà fún nígbà tí à ń sọ yìí. Nígbà tó ti wà ní bíi ọmọ ọdún bíi 22 ni ó ti bẹ̀rẹ̀ sí lo 22. Bẹ́ẹ̀ ni, ìwé ló ti bẹ̀rẹ̀ sí ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Bóyá nítorí pé ó jẹ́ ọmọ alákọ̀wé tí ó ti lajú dáadáa, tó ti kàwé, tó ti rí tó ti ní òmìnira nípa ti ọkàn, nípa àwọn nǹkan tó yẹ kí ẹ̀tọ́ ọmọnìyàn jẹ́, torí pé a gbọ́ pé olùṣọ́ àgùntàn Ọlọ́run, ìjọ Ọlọ́run ni bàbá ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká. Ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí a lè sọ nípa wípé wọ́n jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn, nípa wípé wọn ò rọ̀gbọ̀kú lé ìjọba. Kí wọ́n tún jẹ́ àrà ọ̀tọ̀ nípa wípé wọ́n tún máa lo ìwé wọn, nítorí pé ẹni tó jẹ́ gbédègbẹ́yọ̀ tí mo lè pè ní gẹ́gẹ́ bí ìmọ̀ èdè tí mo kọ́, a lè pè wọ́n ní afèdèsọnà. Ẹni tó máa ń lo ìwé, yálà eré oníṣe ni o, yálà ewì ni o, tàbí ìtàn àròsọ, láti fi tàbùkù àwọn ìwà kòtọ́ tó ń lọ ní àwùjọ. Àwọn ìwé rẹ̀ tí a lè pè ní bóyá protest play, tó jẹ́ pé eré a fi ẹ̀hónú hàn, níbi tí ó ti ń fi ojú tí ó korò wo àwọn ìwà kòtọ́, bóyá ìwà jẹgúdújẹrá tàbí ìwà ìjẹgàba lórí ẹni, yálà ní ayé ìjọba amúnisìn àti láyé ìjọba ológun. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ní ọdún 1967 tí ó fi ara rẹ̀ sílẹ̀ pé òun fẹ́ láti wá ojútùú sí ìjà ogun abẹ́lé tó ń ṣẹlẹ̀ láàrin ìjọba Biafra àti orílẹ̀-èdè Nàìjíríà nígbà yẹn, tí ó sì finúfíndọ̀ tí ó lọ bá Ojukwu. Ṣùgbọ́n tí ìjọba Gowon tí wọ́n sọ sí àtìmọ́lé fún bí ọdún 2. Nígbà tó sì wà ní ọgbà ẹ̀wọ̀n yẹn ló kọ ìwé kan tí a ń pè ní The Man Died. Ìyẹn ló fi ń sọ àwọn ìwà kòtọ́ èyí tí ìjọba Nàìjíríà ń wò nígbà yẹn, tí wípé ojúsàájú wà nínú ètò ìṣèjọba ilẹ̀ Nàìjíríà ní ìgbà yẹn. Torí náà a lè sọ pé ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ni, ṣùgbọ́n tó yẹ pé ó ń fi ọgbọ́n ṣe, èyí tó yẹ pé bóyá tó yẹ pé kò ní dogun dọdẹ. Mo lè pè ní esin kò kọkú. Esin kò kọkú èèyàn nìyẹn. Torí pé gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ wo ní ọdún 1965, ó lọ sí rédíò Nàìjíríà ní Ìbàdàn. A gbọ́ wípé premier ìjọba ẹkùn ìwọ̀ oòrùn nígbà yẹn, tí ṣe Akíntọ́lá, lẹ́yìn ìbò tí wọ́n dì, tí a gbọ́ wípé awuyewuye lórí ìbò yẹn pé mọ̀gòmọ́gò wà ń bẹ̀, tí wọ́n sì ti ṣe àgbàsílẹ̀ ohùn Akíntọ́lá láti lè bá aráàlú sọ̀rọ̀. Ṣùgbọ́n òun lọ síbẹ̀, ìyẹn Wọlé Ṣóyínká, ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, ó lọ sí iléeṣẹ́ rédíò yẹn, ó sì ka ohùn míì sílẹ̀, èyí tí wọ́n sì gbé jáde ní àsìkò tí a ń retí pé bóyá ohùn tí olóògbé olóyè Akíntọ́lá tó jẹ́ premier Western Region nígbà yẹn ní sọ̀rọ̀. Nígbà tí ó tó àsìkò, ohùn ibi tí wọ́n ti ń tàbùkù ìjọba premier Western Region nígbà yẹn olóyè Akíntọ́lá ni wọ́n gbé jáde. Irú yẹn kì í ṣe pé ó kó àwọn kan rọ́ra wípé bóyá wọ́n wàá máa fi ẹ̀hónú hàn, jẹ́ pé wọ́n mọ̀ ba dúkìá jẹ́,
tàbí wọ́n lọ mọ́ ṣe tó yẹ pé àwọn ológun tàbí àwọn agbófinró wọn á tó yẹ pé wọ́n jáde tó yẹ pé wọ́n lè máa pa àwọn èèyàn tó yẹ pé ẹni tí ò san yóò wá rà ń gbà yẹn ṣùgbọ́n ní tiẹ̀ adágunjà ni tó yẹ pé ó sì máa mọ ọ̀nà tí ó gbé gbà àti pé aṣàjẹmọ̀ṣẹ́ ni kò sí ẹni tí ò lè kojú nítorí náà irú àwọn ọ̀nà tí ó wọ́n gbà nìyẹn síwájú sí irú ẹ̀dá rẹ̀ yàtọ̀ ẹ̀dá ọ̀tọ̀ ni nítorí pé mi ò lè sọ pé nítòótọ́ ìdílé ọlá mo lè sọ pé ìdílé ọlá ni ó ti jáde wá ṣùgbọ́n bó ṣe jáde ní ìdílé ọlá yẹn owó ò fẹ́ mọ́ lójú nítorí náà Yorùbá bọ̀ wọ́n ní bẹ́nu bá jẹ ojú òtù nítorí náà kì í jẹ́ kí bí wọ́n bá tiẹ̀ fẹ́ fún ní rìbá kì í gbà pé wọ́n fún ní rìbá ìyẹn ló sì ṣokùnfà bóyá pé gbogbo bí ó ṣe jẹ́ pé ó jẹ́ ìlú mọ̀míká síbẹ̀síbẹ̀ náà kò gba ipò bóyá gẹ́gẹ́ bí àpẹẹrẹ nígbà kan tó yẹ pé ó gbìyànjú láti rí i pé nǹkan tó ń ṣẹlẹ̀ lójú pópó wa ò dáa bí àwọn awakọ̀ bí wọ́n ṣe mú un torí ní tiẹ̀ mo fẹ́ lè sọ pé irú èèyàn tí mo tún lè kà kún ni pé kì í ṣe pé ìjọba nìkan ló ń koro ojú sí bí àwọn aráàlú náà bá ń ṣe ohun tí kò dáa ó máa ń jẹ́ kí àwọn aráàlú mọ̀ ìyẹn fi hàn pé bó bá bẹ́ràn wú yóò tún bá ẹran wú. ọ̀nà wo ló ń gbà á ṣe fún aráàlú. níta aráàlú ni àpẹẹrẹ tí mo gbẹnu lé yìí pé ó rí i pé àwọn awakọ̀ wa wọ́n mọ sáré àsápajúdé lójú pópó nítorí náà ó wá ṣètò fúnra rẹ̀ pé àwọn awakọ̀ tó bá ti ń sáré àsápajúdé lójú pópó ó bẹ̀rẹ̀ sí í mú wọn ó dá nǹkan tí wọ́n ń pè ní field marshal sílẹ̀ tó náà ni a lè sọ pé eléyìí níjọba rí tí wọ́n fi dá àwọn tí wọ́n ń pè ní májámájá sílẹ̀ tó yẹ pé ó di ẹ̀ṣọ́ ojú pópó ní àsìkò road safety ní àsìkò yìí nígbà tí ìjọba wa fọwọ́ sí tí wọ́n dá sílẹ̀ irú bí wọ́n ṣe dá àwọn ojúlala kan fi sọ́rí tòde ní tí wọ́n pè ní LCDC tí wọ́n pè bó ṣe bẹ̀rẹ̀ ní ààbò òlu tí wọ́n pè àwọn náà wọ́n kọ́ ní àwọn kan kọ́ dá alẹ̀ gọ́ bí ẹgbẹ́ tó yẹ pé ìjọba wa gbà wọlé padà bẹ́ẹ̀ náà ní tiẹ̀ náà nígbà yẹn nígbà tí wọ́n sì ti fi sí olórí rẹ̀ nígbà tó rí pé ìwà jẹgúdújẹrá ó fẹ́ bẹ̀rẹ̀ nínú àjọ yẹn ó fínúfíndọ̀ fi ipò yẹn sílẹ̀ ni nítorí náà irú ẹ̀ jẹ́ ẹni tó yẹ pé ó kọ ẹ̀gbin kì í sì fẹ́ kí wọ́n fi ohun tí ò dáa kí àwọn èèyàn kan gbìyànjú láti ta epo sí aṣọ àlà ẹ̀ ó jẹ́ ẹnìkan tó yẹ pé ó mọ fi òótọ́ ọnú ó mọ fi ṣiṣẹ́ kì í sì ṣe torí pé bóyá kó lè ró ń bẹ̀ ni ó fi mọ́ gbìyànjú láti tako ìjọba a rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lóde òní tó yẹ pé tí wọ́n bá ti ń tako ìjọba tí wọ́n bá ti lè rí pé pàápàá àwọn ọ̀dọ́ òde òní tí wọ́n bá ti lè rí pé bóyá wọ́n fún wọn ní owó tàbí wọ́n ti ẹ̀dẹ́rù bà wọ́n gan kíákíá ni wọ́n pàdé ọ̀rẹ́dà jẹ́ pé yóò wá di tẹ̀sí bí ayé tẹ̀sí. pẹ̀lú àwọn àlàyé tẹ́ ti ṣe ẹ ti ṣàlàyé àwọn kókó kan eléyìí tó fẹ́ mú ìbéèrè jáde. ẹ ṣé. tá a bá ní àwò ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká gbọ́ àwọn akitiyan tó ti ń ṣe bọ̀ láti ìgbà yẹn títí tí wọ́n fi làmìlaka tí ìtàn ò sì ní fi ìyẹn gbàgbé wọn. ó ń ṣàfihàn wípé wọ́n ti bẹ̀rẹ̀ láti kékeré torí ńgbà tẹ́ dárúkọ ọ̀dọ́ tí wọ́n jẹ́ lẹ́ẹ̀kan lónìí àfẹ́ rírú ẹ̀ mọ́ èmi ò tí ì rí bóyá ẹ rí kan ẹ lè sọ tó bá yẹ kó kò sí kí ni tó ń fà á. ẹ ṣé àfẹ́ rí torí pé mo lè sọ pé yàtọ̀ sí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká a tún rí àwọn míì tó yẹ pé wọ́n jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ṣùgbọ́n tí wọ́n ti papòdà ẹni àkọ́kọ́ tí ó sọ sí mi lọ́kàn ni ọ̀mọ̀wé Táíṣó Láàrin àwọn náà jẹ́ ajá fún ẹ̀tọ́ ọmọnìyàn tó yẹ pé èsìn kò kọ̀kú ni wọ́n ẹlòmíì tún ni olóògbé Gani Fáyẹ̀mí tí àwọn jẹ́ agbẹjọ́rò tí àwọn náà sì ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn ní àkókò tiwọn yẹn tó yẹ pé ní tiwọn o wọ́n gbìyànjú wọn sì jẹ́ kí epo ta bá aṣọ àlà wọn títí wọ́n fi jẹ́ ìpè Ọlọ́run gẹ́gẹ́ bí ìbéèrè tẹ́ béèrè lóde òní a fẹ́ rí ọ̀dọ́ tí a lè sọ ní pàtó ọ̀pọ̀lọpọ̀ wọn ni a lè pè ní òwúkùsù dá wáíwáí tó yẹ pé bóyá wọ́n á ṣe débì kan ṣùgbọ́n wọ́n á kàn rẹ̀yìn bí omi ọkà ni a lè mọ̀ bú wọn tàbí pé
kí wọ́n ti di tẹ̀sí bí ayé tẹ̀sí. Kí sì ni àwọn nǹkan tó ń fà á? Lọ́pọ̀ ìgbà ó lè mọ́ jẹ́ a rí àwọn ọ̀dọ́ òde òní náà tó jẹ́ pé wọ́n ní ìfẹ́ owó, ìfẹ́ agbára ó wà lọ́kàn wọn. Irú àwọn yẹn tó jẹ́ pé wọ́n bá ti fi wọ́n sípò, tí wọ́n bá sáà ti fi owó tàn wọ́n, ńṣe ni wọ́n ó dákẹ́, wọ́n sì bẹ̀rẹ̀ sí. A rí àwọn tó wà lórí àlééfà lóde òní tó jẹ́ pé wọ́n ti di mínísítà, tó jẹ́ pé ìgbà tí wọ́n wà pẹ̀lú àwọn alátakò wọ́n ń gbó ìjọba lẹ́nu, ṣùgbọ́n ìgbà tí wọ́n ti fi owó dán wọn wò, tí wọ́n sì ti fi agbára dán wọn wò, ńṣe ni wọ́n panu wọn dé, wọ́n ṣẹnu déédéé síbí. Ìyẹn jẹ́, a lè sọ pé àwọn ọ̀dọ́ òde òní bóyá ìfẹ́ owó àti ìfẹ́ agbára ó lè ṣokùnfà ẹ̀. Ṣùgbọ́n a ní àwọn míì tó jẹ́ pé ijó ń bẹ lẹ́sẹ̀ ara wọn, ẹsẹ̀ ni ó fà á, nítorí pé àyíká tí a ní ní orílẹ̀-èdè Nàìjíríà, nítorí pé àwọn àkùkọ gàgàrà kò fẹ́ kí kékeré ó kọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbà tí wọ́n jẹ́ olóṣèlú lóde òní ni kò fẹ́ kí àwọn ọmọ kékeré kí wọ́n rí mú mí. Tí wọ́n bá ti rí pé wọ́n ń takò wọ́n, ọ̀pọ̀lọpọ̀ wọn bóyá kí wọ́n rán agbanipa sí wọn, tí ó sì jẹ́ pé irú ti Wọlé Ṣóyínká tí à ń sọ yìí náà, kì í ṣe pé orí ò sọ pé wọ́n bọ́rùn dúró, ṣùgbọ́n ní ayé ìgbà tí à ń sọ yìí tó jẹ́ pé bóyá torí pé wọ́n ti jẹ́ ìlú mọ̀míká ní ìgbà ayé Abacha ní 1994, tí Abacha ti sọ pé wọ́n ti sọ pé kí wọ́n máa wá, wípé wọ́n ti ṣe ìdájọ́ ikú fún wọn láìsí ńbẹ̀ wọn. Ṣùgbọ́n a gbọ́ pé kẹ̀kẹ́ ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká gùn títí tí ó fi dé ilẹ̀ olómìnira Benin, tó fi tọpọ́rọ́ lọ sí òkè òkun lọ, nítorí pé ó ti jẹ́ ìlú mọ̀míká. Àti nígbà yẹn tó yẹ pé àwọn ilẹ̀ òkèèrè náà wọn nífẹ̀ẹ́ sí ìjọba ológun tí wọ́n hùwà ìpáǹle, tí wọ́n ń pa àwọn ènìyàn tí wọ́n jẹ́ apọmọlẹ́kúnjayé ní àkókò yẹn. Nígbà yẹn wọ́n sì rí i pé bóyá àwọn ọmọ Nàìjíríà pé a sì jẹ́ èèyàn dáadáa, torí náà wọ́n fi àyè gbà wọ́n. Rí i pé ní àsìkò ìgbà yẹn ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ó ṣe àtìpó ní ilẹ̀ òkèèrè fún ìgbà pípẹ́. A sì rí i pé ẹgbẹ́ NADECO náà nígbà yẹn náà, àwọn náà lọ sí òkè òkun nígbà tí wọ́n sàsálà fún ẹ̀mí wọn. Nígbà yẹn wọ́n sì ń gbà wá láàyè ní òkè òkun láti wá ṣe àtìpó níbẹ̀, nítorí pé wọ́n sì ní ìgbàgbọ́ nínú ọmọ Nàìjíríà ní ìgbà yẹn. Ṣùgbọ́n láti gbà yẹn láàyè mọ́ báyìí. Tó ṣẹlẹ̀ ni pé nítorí pé ètò ọrọ̀ ajé wa ò fararọ ní orílẹ̀-èdè, nítorí náà ọ̀pọ̀lọpọ̀ tí ò sì sáàbò ní orílẹ̀-èdè, torí náà àwọn òkè òkun gan ẹ̀rù ń bà wọ́n pé ṣé kìí ṣe pé àwọn oníjàgídíjàgan ni àwọn tó ń bọ̀ wá sí ọ̀dọ̀ wọn, kó mọ̀ di pé wọ́n ṣe ara àwọn lọ́ṣẹ́. Nítorí pé yàtọ̀ sí yẹn, nítorí pé ètò ọrọ̀ ajé wa fararọ lórílẹ̀-èdè, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ wa ni wọ́n ríṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọ́n ti ń hùwà kò tọ́, bíi kí ẹlòmíì máa gbé oògùn olóró kí wọ́n sì gbámú. Nítorí náà ẹ̀rù ń bà àwọn òkè òkun lọ́hùn láti sọ pé bóyá wọ́n ó gbìyànjú láti dáàbò bo irú àwọn ọ̀dọ́ bẹ́ẹ̀, tó yẹ pé bóyá wọ́n fẹ́ jà àjàgbara, wọ́n jẹ́ àwọn tí ó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Torí náà ìjọba orílẹ̀-èdè, nípa wípé orílẹ̀-èdè yóò fararọ, kò fi àyè gba àwọn ènìyàn tí wọ́n ní ẹ̀mí àti jà fún ẹ̀tọ́ ọmọnìyàn láti jà fún ẹ̀tọ́ ọmọnìyàn. Ẹ wo gẹ́gẹ́ bí àpẹẹrẹ, ẹ wo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ọjọ́ 20 oṣù kẹwàá ọdún 2020, níbi tí àwọn èèyàn ti ń jà àjàgbara pé EndSARS, àwọn ọlọ́pàá àdìgbòlùjà tí wọ́n fẹ́ kí wọ́n fòpin sí torí ìwà kò tọ́ tí ó wà lọ́wọ́ wọn. A rí àwọn ọ̀dọ́ tó yẹ pé nítòótọ́ wọ́n ń ṣe nǹkan yẹn pẹ̀lú inú kan, pẹ̀lú ọkàn kan, ṣùgbọ́n nítorí àwọn olóṣèlú wa wọ́n lu àwọn oníjàgídíjàgan láti wọ̀ wọ́n láàrin. Nígbà tí wọ́n sì wọ̀ wọ́n láàrin, a rí pé wọ́n bẹ̀rẹ̀ sí fọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ba dúkìá ìjọba jẹ́. Èyí ló sì bá tó yẹ pé bóyá àwọn agbófinró, torí èjò lọ́wọ́ nínú ọ̀rọ̀ yẹn, tó yẹ pé níbi tí ẹnu ìloro tí wọ́n wà, wọ́n pa iná ibẹ̀, tó yẹ pé a sì gbọ́ pé wọ́n yìnbọn, tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ṣòfò ní ìgbà yẹn. Nítorí náà irú àyíká tí a ní lórílẹ̀-èdè tí ò sí ààbò, tí àwọn ìjọba tí ó yẹ pé wọn ì tẹ́tí sí ọ̀rọ̀ aráàlú láti gbọ́ ohun tí aráàlú fẹ́ sọ,
nípa bóyá àwọn nǹkan tí ò dára tí wọ́n fẹ́ sọ ní àfi rí àwọn ọ̀dọ́ tó yẹ pé bóyá a lè fà yọ gẹ́gẹ́ bí irú ẹni tó ń jà fún ẹ̀tọ́ ọmọnìyàn bí irú ti ọ̀jọ̀gbọ́n Olúwọlé Akínwándé Babátúndé ọmọ Ṣóyínká. Ọ̀dà pẹ̀lú gbogbo eléyìí kò sí bá a ṣe fẹ́ sọ náà nípa ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká tí àwa ní mẹ́nuba ọ̀rọ̀ bí ìfẹ̀hónúhàn tó ń bọ̀ yìí. Ọ̀pọ̀ ló ń sọ pé àwọn ń gbáradì, àwọn kan ní kò sí, ìjọba fúnra wọn ni ò jẹ́ kí àwọn nǹkan kan ó lè ṣeé ṣe torí wọ́n mọ̀ pé ìfẹ̀hónúhàn náà tó bá bẹ̀rẹ̀ ó ṣeé ṣe kó di nǹkan míì mọ́ àwọn lọ́wọ́ àtúndé irú bẹ́ẹ̀ yẹn. Ṣé a sì lè sọ pé ọ̀nà tuntun míì wà táwọn ọ̀dọ́ lè máa tún gbà bírú bí tí ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ṣe ń gbà àwọn ọ̀nà kan nígbà náà tó sì ń jẹ́ fún wọn? Ẹ ṣé, ohun tí ó ṣẹlẹ̀ ni pé irú Wọlé Ṣóyínká yẹn nígbà tí wọ́n ní wọ́n rí àǹfààní torí pé wọ́n jẹ́ ìlúmọ̀ọ́ká. Nítòótọ́ mo lè pè wọ́n ní kòlàkòṣagbe ṣùgbọ́n ní olùrànlọ́wọ́ láti ọ̀dọ̀ bóyá àwọn èèyàn láti ilẹ̀ òkèèrè. Yàtọ̀ sí ìyẹn náà wọ́n jẹ́ ẹni tí ó jẹ́ a lè torí pé olùkọ́ ilé ẹ̀kọ́ yunifásítì ni wọ́n, nítorí náà wọ́n lè rí owó díẹ̀díẹ̀ tí wọ́n ń lò láti fi gbọ́ bùkátà àwọn ìgbésẹ̀ tí wọ́n bá fẹ́ gbé. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ lóde òní ló jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni wọn ò níṣẹ́ lápá, wọn ò níṣẹ́ lọ́wọ́ tó jẹ́ pé wọ́n rọ̀gbọ̀kú lé ìjọba nítorí náà wọn ò tiẹ̀ ní torí pé Yorùbá bọ̀ wọ́n ní bówó bí òun ò bá sí lọ́wọ́ ènìyàn ká mọ́ dámọ̀ràn kan lẹ́yìn òun. Torí náà tí èèyàn bá ní owó lọ́wọ́ ìrònú irú ẹni bẹ́ẹ̀ máa ń kúrú. Torí náà àwọn ọ̀dọ́ wa nítorí pé wọn ò ní owó lọ́wọ́ wọn à tún lè ronú pé ọ̀nà àbáyọ míì wo ni ó tún lè wà ju pé bóyá káwọn fi ẹ̀hónú hàn èyí tí ó jẹ́ oníjàgídíjàgan lọ. Ó jẹ́ nǹkan àkọ́kọ́ tí ó fa ti àwọn ọ̀dọ́ òde òní tí wọ́n fi ní. Ní ayé ìgbà tí à ń sọ tí torí pé Yorùbá bọ̀ wọ́n ní ẹgbẹ́ ẹyẹ ni ẹyẹ wọ̀tọ̀. Ẹni tí Wọlé Ṣóyínká bẹ̀rẹ̀ pé bóyá àwọn díẹ̀ tí ó bá kó rọra àwọn tó yẹ pé àwọn náà wọ́n rí jájẹ díẹ̀ ni jẹ́ pé wọn ò ní sì fa àwọn torí pé àwọn ọ̀dọ́ òde òní tí wọ́n bá wà nítòótọ́ wọ́n á ní àwọn ọ̀dọ́ mìíràn tó yẹ pé wọn mọ̀ wá wọn tó yẹ pé àwọn oníjàgídíjàgan wọ́n lè darapọ̀ mọ́ wọn. Gẹ́gẹ́ bí mo ṣe sọ ọ̀nà tí Wọlé Ṣóyínká ń gbà láti fi ẹ̀hónú hàn nípa ìwé tí ó ń kọ gan jẹ́ ọ̀nà kan pàtó tó yẹ pé ó ń fi láti fi tàbùkù ìjọba. Torí ìwé tí ó kọ nígbà tí ó wà ní tí General Gowon tí ó tì mọ́lé tí ó pè ní Demanded ìgbà tó tiẹ̀ yá wọ́n ní kí wọ́n má ta ìwé yẹn mọ́ wọ́n gbẹ́sẹ̀ lé ìwé yẹn torí pé ó tàbùkù ìjọba gan-an ni. Nígbà ó sì jẹ́ pé ní òkè òkun wọ́n máa ka ìwé yẹn dáadáa ṣùgbọ́n ní ayé tá a wà yìí nítorí pé bóyá ọ̀rọ̀ ẹ̀rọ ayélujára tó yẹ pé ó ní àwọn èèyàn wá ń wò wọn sábà ka àwọn ìwé fún ìnàjú mọ́ tó náà lè gan jẹ́ àwọn kan tí ó ń ṣàkóbá tó jẹ́ pé ìwé tí ọ̀pọ̀lọpọ̀ àwọn a rí ní yàtọ̀ sí irú Wọlé Ṣóyínká yẹn tó ń kọ tiẹ̀ nílànà ti èdè Gẹ̀ẹ́sì a rí àwọn tó ń kọ tiwọn náà ní ti Yorùbá tó yẹ pé ó jẹ́ ìwé afẹ̀hónúhàn. Irú ẹ̀ tí ẹni ọ̀jọ̀gbọ́n Akínwùmí Ìṣọ̀lá tí ó kọ ìwé kò ṣeé gbé ìfẹ̀hónúhàn ni ayé yẹ wọ́n tán ó ń tàbùkù ìjọba ni wípé tí wọ́n bá ti dórí àlééfà wọ́n máa ń sọ tìpàkọ́ lù pé Ọládẹ̀jọ Òkèdìjì ó kọ rẹ́rẹ́nú níbi tó ti ń sọ nípa àwọn agbanisíṣẹ́ tó yẹ pé wọ́n gba òṣìṣẹ́ tó yẹ pé àwọn òṣìṣẹ́ wọ́n mọ̀ ṣe sérin wọ́n mọ̀ jẹ̀jẹ̀ ẹ̀lúrí. Nítorí náà tí ó ṣokùnfà nítorí àwọn ọ̀dọ́ jẹ́ pé wọn ní owó lọ́wọ́ láti fi lò lórí pé ọ̀nà wo ni àwọn tó lè gbà tó tún lè jẹ yàtọ̀ sí fífi ẹ̀hónú àti ìta gbangba tó sì jẹ́ pé bóyá yóò mú kí ìjọba gan kí wọn wá wọ̀rọ̀kọ̀ fi ṣàdá lórí àwọn nǹkan tí ó wà láwùjọ wa. Àti pé àwọn olóṣèlú tá a ní lóde òní kò dàbí ti àwọn bàbá wa Awólọ́wọ̀ tó yẹ pé wọ́n mọ̀ tẹ́tí sí àwọn aráàlú bámúbámú la yó àwọn ò mọ̀ pé bí kò mọ ẹnì kọ̀ọ̀kan ní ọ̀rọ̀ wọn tó yẹ pé tí wọ́n bá ti rí pé àwọn kan fẹ́ takò wọ́n ọ̀nà àti rí pé wọ́n pa wọ́n ní wọ́n mọ̀ wá. Ṣùgbọ́n ti ayé bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ yẹn tí wọ́n bá ti rí pé bóyá ibì kan wà tó yẹ pé ó jẹ́ kọ́ńkọ́ tó bẹyín ajá jẹ́ tí wọ́n bá sì ti pe àkíyèsí wọn sí wọ́n ṣe ni wọ́n máa ṣe àtúnṣe
sírú àwọn nǹkan bẹ́ẹ̀. ọ̀dà ẹ ṣeun pẹ̀lú àwọn àlàyé yín mọ̀ báwọn èèyàn náà ti máa di àwọn ọ̀rọ̀ kan mú lórí ètò ẹ̀ ṣe ń ṣàlàyé yẹn ẹ wá fáwọn èèyàn lámọ̀ràn ẹ dárúkọ yín lẹ́kùnrẹ́rẹ́ ká máa ṣe lọ. ẹ ṣe nítòótọ́ wà nínú ìlànà òfin orílẹ̀-èdè wípé bí a bá ń rí àwọn nǹkan tí ò dáa tí ìjọba bá ń ṣe a ní àǹfààní láti fi ẹ̀hónú hàn ṣùgbọ́n ọmọ ọ̀dọ́ gbọ́dọ̀ fi ọgbọ́n ṣe torí àwọn ìjọba tí a ní lóde òní wọ́n jẹ́ àwọn ìjọba tó yẹ pé bámúbámú la yóò àgbọn tó bí kọ́mọ ẹnì kọ̀ọ̀kan. ẹ jẹ́ ká gbìyànjú láti rí i pé a ṣe nǹkan bó ṣe tọ́ àti bó ṣe yẹ ní wọ́ọ́rọ́wọ́ tí ò ní sí rògbòdìyàn tó yẹ pé àwọn oníjàǹdùkú wọn ò ní jàgbà mọ́ wa lọ́wọ́ yóò dáa fún gbogbo wa. ẹ ṣeun ẹ bá a dárúkọ yín gan lẹ́kùnrẹ́rẹ́. lẹ́ẹ̀kan sí orúkọ mi náà ni ọ̀mọ̀wé olóyè adésọjí adérẹ̀mí fàjẹyọ. kò ní jù báyìí lọ ẹja mèrò yín ní comment section olúwatóbilọ́ba fásùgbà ló kọ mi bẹ́ńbẹ́yẹ́kẹ́ lẹ́ ń pè mí lónìí ẹ ti wò ó lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́ ẹ má gbàgbé Àlàní Nightingale ẹ lọ sí YouTube Àlàní Nightingale ẹ lọ sí Instagram wọn ẹ lọ follow wọn bẹ̀ kẹ́ ẹ subscribe fún wọn kẹ́ ẹ gbọ́ àwọn orin wọn aládùn eléyìí tó wà níbẹ̀ lórí Àlàní Nightingale ẹ máa wò ó kẹ́ máa share ẹ lóní bẹ́ńbẹ́yẹ́kẹ́. Orúkọ tèmi náà yí padà o Olúwafúnmiláyọ̀ Ọlájúmọ̀kẹ́ aka Ìyá Ṣàpọ̀n Ṣékáké wọlé mo jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn eléré orí ìtàgé ẹ̀yin tèmi mo fẹ́ já yín sí nǹkan kan ni o ǹjẹ́ ti gbọ́ Àlàní Nightingale ẹ kàn lọ sórí YouTube yín ẹ tẹ̀ síbẹ̀ Àlàní Nightingale ẹ wò ẹ share ẹ follow wọn ẹ kàn tí ẹ subscribe kò dùn àtọ́ síbẹ̀ náà o ẹ máa tún lọ sí Instagram náà ẹ̀yin ẹ kàn tẹ Àlàní Nightingale ẹ máa rí àwọn orin oríṣiríṣi èyí tí wọ́n ti kọ tó ń tà wàràwàrà ní ọjà báyìí ẹ wo èmi ò kì í jó sórí nǹkan kan yàtọ̀ sí orin Àlàní Nightingale ẹ̀yin náà ṣe kí ni ẹ lọ gbọ́ orin yẹn kẹ́ sọ̀díwòkẹ́ ẹ̀yin náà rí i pé orin tó mọ́gbọ́n wá orin tó mú ọpọlọ wá òun ni orin Àlàní Nightingale ẹ kàn lọ subscribe ẹ like ẹ share ẹ comment lórí orin Àlàní Nightingale. God bless you. Thank you. D-Fash Express Logistics Services has gone far, even beyond your imagination, to serve you better in Ibadan and beyond. D-Fash Express Logistics Services has proven integrity to make you get whatever you want, wherever you are, and whenever you wish. Our services include global and local courier services, e-commerce, express delivery, pickup and delivery, and a lot more. Your convenience and safety of your parcels and luggages are so paramount to us. For further inquiries, please call D-Fash Express Logistics Services on 0906 727 0530 and 0805 467 5088. D-Fash Express Logistics Services. Your convenience is our priority. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. àwọn ètò tó mọ́gbọ́n wá lóríṣiríṣi ń bẹ níbí ojúlówó ìròyìn ẹ̀gbọ́n tiwa ní í ṣe torí ẹyẹ bí ọ̀gìn òsì kìnìún lọ́ba ẹran ojúlówó ìsọfúnni ló mú wa dá wọn yọ. Bembeyeke TV ìkànnì ìlóyìn ládùn jù ó gbafẹ́ ó gbààyè òun ni ẹ máa wò. Support lọ Bembeyeke TV lẹ́tí máa rí bẹ́bẹ́ ìkànnì ìlóyìn ládùn jù Daniel Salomon òun ni ẹ máa wò.